Ní orúkọ Ọlọ́run alààyè ni mo kí gbogbo yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ wá sí bíbá ẹ ní ọjọ́ òní. We want to thank God that we can gather together in His presence this morning. And my prayer is that our gathering will not be in vain in the name of Jesus Christ. Let me especially welcome our guest speaker, Dr. Akinlade. We look forward to you dishing it out to us on this very important topic of stress, rest, and recreation. But as it is our practice, I would like to share a few words of encouragement with you before we go into the main topic for today. And this morning, I want to talk to you about making a choice in life. Making a choice in life. I looked for something that could complement the topic that we are talking about today, the main topic. And I chose and titled this, Choose to be Happy. Choose to be happy. I'm not a doctor, but I know that happiness is a medicine in its own way. And I won't preempt the speaker because I believe he's going to give it to us real good. But I'm looking at mine based on what the Word of God says. And the first thing is when you wake up in the morning, every day you have to make a choice. You need to choose how you want to live that day. You can choose to live it in faith. That is, you are happy, you are expecting favor, you are expecting good things to happen to you. Or you can choose to be discouraged. You think of all the problems you have. You can choose to be defeated. You can choose to focus on the problem rather than on the fact that it's a new day. The choice of happiness, it's important I mention it that happiness does not just happen. It's a choice. It's a choice you make. You choose to be happy. Some people will say, let me wait to see what the day is like first before I determine what I will do. No. You don't wait to see what the day is going to be like. You make a decision that today, I choose to be happy. I'm going to be grateful. I'm going to love my family. I'm going to do my job well. I'm going to see the positive side of life. Ó ṣe pàtàkì fún oníkálukú wa láti pinnu lọ́kàn ẹ̀ pé ànílé ní iṣẹ́ ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún mi. Ìpinnu tá láti ṣe ni o. Kì í ṣe ohun tí ó kàn máa wá bẹ́ẹ̀. Àwa la máa ní pé bó ti wù kó rí lé ní iṣẹ́. Mo pinnu láti yọ ayọ̀ Olúwa pé ayọ̀ Olúwa òun ni agbára mi ibẹ̀ ni máa dúró sí. Ìyẹn ò ní wípé kò sí ìṣòro o. Ìyẹn ò ní pé kò sí ìpèníjà.
ìyẹn ò ní pé kò sí wàhálà kan àbí kejì, ṣùgbọ́n ju borí gbogbo ẹ̀ lọ pé mo pinnu sẹ́ pé ayọ̀ Ọlọ́run ò ní tèmi. Arákùnrin kan ó sọ ìtàn kan, ó ní ó lẹ́ẹ̀kì láti máa gbá ohun táwọn òyìnbó pè ní basketball nílùú Amẹ́ríkà. Gbogbo ìgbà ó dẹ̀ máa ń lọ play. Ó ní arákùnrin kan tó máa ń bá ń bẹ̀ tọ́jọ́ máa ń play. They play the game together every time. Ó wá dijọ́ ìbọn ṣe ṣetán láàárọ̀. Arákùnrin yẹn ó dẹ̀ máa ń kún fún ayọ̀ gan ni. He's always smiling, always joyful. Nígbà tó ń ṣetán láàárọ̀ ọjọ́ yẹn ó bá ní arákùnrin jẹ́ ká sáré wá nǹkan jẹ ní kọ́nà kan bẹ́ẹ̀ yẹn. Ìyẹn bá ní má bínú, sórí bó ṣe rí mi, hospital ni mo ń lọ gba chemotherapy nítorí mo ní cancer. Ó bá wò báyìí pé arákùnrin tó kún fáyọ̀ báyìí ló ní cancer, ló ń lọ gba chemotherapy. Arákùnrin yẹn ò jẹ́ kí àwọn ìṣòro tó ń pèníjà tó ń là kọjá, kò jẹ́ kó jẹ́ pé òun ló ń determine nǹkan tóun máa ṣe. Ó pinnu lọ́kàn ẹ̀ pé bó ti wù kó rí, òun á ní ayọ̀. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun tún rí ọjọ́ mi. Ọlọ́run fóun níyàwó dáadáa, Ọlọ́run fóun láwọn ọmọ rere, òun tún lè jí, òun lè dìde, tó lè lòun ṣe kún fáyọ̀ tóun ṣe lọ. Mo fẹ́ béèrè lọ́wọ́ ìwọ àti èmi, kí àwọn ìpèníjà tí à ń là kọjá lásìkò yìí, tá bá tiẹ̀ wo ìlú wa, ìpèníjà àwọn yẹn ó pọ̀. When you think of Nigeria, you think of all that we are going through. There's so much challenges that if you focus on them, you will not be happy. When they say happy, you say, what is there to be happy about? Is it the fuel price? Or is it the currency value? Or what is it? Ẹ wo Olúwa, kí ló wà ńbẹ̀ tí èèyàn máa yọ̀ sí? Ṣùgbọ́n Bíbélì ní ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ó ní mo tún wí lẹ́ẹ̀kan sí kí ni o? Kí ló fẹ́ fà á tí èèyàn fi lè máa yọ̀ báyìí? Ṣùgbọ́n ṣé ọ̀rọ̀ ohun tá a rí la máa gbàgbọ́ àbí ohun tó ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ó ní a fẹ́ gbàgbọ́. If you don't decide how you are going to live, circumstances will decide for you. Tó o bá pinnu pé báyìí ni mo ṣe máa gbé ìgbésí ayé mi, àwọn ìpèníjà tó yọjú ló máa pinnu fún ẹ pé bó ṣe máa rí fún ẹ nìyí. Praise the Lord. You can automatically choose to live discouraged, as many of us do. You can choose to have a lousy day. Orí mi báyìí. Ṣé irú mi ni wọ́n wá bẹ̀ yẹn? Mo ṣe ọ̀pọ̀ àwọn kan láàárọ̀ ìgbà tí wọ́n sọ fún wọn pé ẹgbẹ́ àgọ́ sẹ́mínà èmi kẹ̀ sẹ́mínà tẹ́pọ̀ ti di 700. Ní mo ti fẹ́ rí. Ṣé irú mi lẹ́yìn kí wọ́n sọ wòye kò sóúnjẹ, kò sígbà, kò sáwo. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá ẹ pinnu pé bó ti wù kó rí, màá débi bàyẹ̀ ni. Ẹ bá mi kí hallelujah. God is on the throne, and He is the one that is ordering our steps aright. Olúwa ń bẹ lórí ìtẹ́, òun dẹ̀ ló ń darí wa nínú ohun gbogbo. Ó ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀
àwọn ọ̀rọ̀ ni Ọlọ́run ti sọ fún wa tó yẹ kó máa gbé inú wa dùn tó kì wá láyà. Ìkànnù ẹ̀ wà tá a mọ̀ dáadáa ní Jeremiah 29:11. The thoughts I have for you, they are good thoughts, to bring you to an expected end. Kò ní sí ṣòro. Ó ní ṣùgbọ́n nínú gbogbo ohun tó ń là kọjá èrò mi fún èrò dáadáa ní o. Wàá rẹ̀ borí nínú gbogbo ẹ̀. Ṣùgbọ́n èwo ni èrò tiẹ̀ sí ara rẹ̀? Ohun tó yẹ ká béèrè nìyẹn. Tí èrò Ọlọ́run fún ẹ bá jẹ́ èrò dáadáa, kí ni èrò tiẹ̀ fún ara rẹ̀? Kí ló ń rò? Gbogbo àwọn nǹkan tá a máa sọ̀rọ̀ yìí lórílẹ̀ ní stress, gbogbo èyí èrò ọkàn wa ó pẹ̀lú. Ó ṣe pàtàkì. Àwọn bàbá ńlá wa ló ti pa òwe yẹn. Wọ́n ní bínú bá ti rí báwo ni o? Báwo nínú ẹ̀ ṣe rí? Lóòrọ̀ báwo lòbí ẹ ṣe máa yàn? Báwo ló ṣe máa yàn? Mo ń wo àwọn ojú kan wọn àti ẹ̀rẹ́rìn. Ṣé wọ́n pé ẹ̀rín yìí ogun ni ṣá? Tí ẹ bá mọ̀, àwọn òyìnbó wọ́n pè kankan ní muscles. I take permission from the doctor. Wọ́n pè kankan ní muscles. Téèyàn bá máa rẹ́rìn, ó ní iye tó máa lò. Téèyàn bá dẹ̀ máa fajúro ẹ̀, ó ní iye tó máa lò. Iye kí iye tó bá lò ló ń fà bóyá o máa ní stress bó ní stress. Ìwọ̀nba díẹ̀ la fi ń rẹ́rìn. Ṣùgbọ́n àti fajúro báyìí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó ń para rẹ̀ lọ nìyẹn o. Praise the Lord. David, he did this, that is to stay on the positive side, even when things were so much against him. Nígbà tó ń la oríṣiríṣi ìpèníjà tó ń jagun, táwọn èèyàn ń jìn lẹ́sẹ̀, tó ń ṣe oríṣiríṣi, Dáfídì ọba ó kọ nínú ìwé Psalm 118:24. Ayé pé bẹ́ẹ̀ gan ní àkórí ohun tí mò ń sọ lẹ́nu. Ó ní, this is the day that the Lord has made. And then he made his declaration, I will rejoice and be glad. Èyí ni ọjọ́ tí Olúwa dá. Èmi ó ṣe kí ni o? Àwa ó máa yọ̀, inú wa yóò sì máa dùn. Ǹjẹ́ bó ṣe rí fún ẹ lẹ́yìn nìyẹn? Nígbà tí Dáfídì tó kọ kìíní kìí ṣe pé gbogbo nǹkan ń lọ dáadáa fún un. Àsìkò òṣòro ló kọ. Tẹ́ bá lọ ka gbogbo Psalm 118 dáadáa, ẹ rí i pé àsìkò òṣòro ló kọ. Oríṣiríṣi ló ti là kọjá. Ṣùgbọ́n ó pinnu pé torí pé Olúwa ti dá ọjọ́ òní, mo pinnu pé èmi ó yọ̀. Inú mi kí ni o? Ǹjẹ́ wọ́n pinnu bẹ́ẹ̀ lẹ́ni? Mo béèrè ní o. Tí o bá pinnu bẹ́ẹ̀ lẹ́ni pé sọ pẹ̀lú ìgboyà pé èní ni ọjọ́ tí Olúwa dá. Èmi yóò máa yọ̀. Inú mi yóò sì máa dùn. It was a declaration of faith from David that he will rejoice and be glad in it. His circumstances said he should be discouraged, he should be afraid, he should be lonely. But he declared otherwise, that no, I'm going to rejoice. If he was to give a true analysis of himself, of his situation, he would have said, this is the day the Lord has made, but I have got a lot of problem. Tó máa ní kí Dáfídì sọ bó ṣe rí gangan, a ní lóòótọ́ èmi lọ́jọ́ tí Olúwa dá, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ìṣòro ni mò ń là kọjá. Kò sọ bẹ́ẹ̀.
ó ní èmi yóò máa yọ̀ èmi yóò sì máa dùn. Ẹ jọ̀ọ́ kí ni àwọn nǹkan tó jáde lẹ́nu wa? Nínú bòmíì ìrántí bóyá 106 nìyẹn, ó ní let the redeemed of the Lord do what? Say so. Ẹ jẹ́ kí àwọn àyànfẹ́ Ọlọ́run kó máa ṣe kí ni kó máa sọ bẹ́ẹ̀. Kí àwọn nǹkan tó ń sọ bẹ́ẹ̀. Èyí ò tiẹ̀ dá, mi tiẹ̀ ríro ilé rí. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abóhùn sọ pé bó ti wù kó rí, àní ní lọ́jọ́ tí Olúwa dá, èmi yóò máa yọ̀, èmi yóò sì máa ṣe kí ni? David was not reporting his situation. He was making a declaration of faith. Are you going to declare faith? Or are you going to whine on your situation? The choice really is yours. If you are going to be happy, you have to be happy on purpose. Because there will be people who will betray you. Tínú ẹ bá máa dùn, ó láti pinnu lọ́kàn ẹ láti múnú ara ẹ dùn ni. Nítorí kí ni àwọn èèyàn máa wà tó máa fẹ́ bá ẹ nú jẹ́, tó máa jìn ẹ́ lẹ́sẹ̀. Èèyàn máa wà tó máa ṣe ohun tí ò dára fún ọ. Ilé ayé la wà. A dẹ̀ sọ pé ilé ayé ilé ogun ni. Tó bá jórí yẹn la dúró sí àní ṣe nǹkan kan. Ṣùgbọ́n ó rí pé àpinnu pé bó ti wù kó rí sẹ́, àní ní lọ́jọ́ tí Olúwa dá sẹ́, èmi yóò máa yọ̀, inú mi yóò sì máa dùn nínú ẹ̀. Àwọn nǹkan wo ló múnú ẹ dùn lénìí báyìí? Àwọn nǹkan wo ló ń rò? Àwọn nǹkan tó ń rò ṣó múnú ẹ dùn ni? Àbó ń bẹ̀ ẹ́ nínú jẹ́? Ṣó mú ayọ̀ wá ni? Àbó ń mú ìbànújẹ́ wá? Kí àwọn nǹkan tó ń finú ara ẹ rò, ẹ má ṣì mí gbọ́ o. Mi ò ní pa àníṣòro o. Oníkàlùkù ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. Ṣùgbọ́n èwo ló pinnu láti máa rò lọ́kàn ẹ? Àwọn dókítà á sọ fún wa, wọ́n á gbé ẹlòmíì lọ sí hospital báyìí, wọ́n á yẹ̀ wò títí wọ́n ní rí nǹkan tó ń ṣe. Tàbá máa sọ àwọn anáyé ni wọ́n ní wọ́n ti dípa ni wọ́n ti bò lójú wọn jẹ́ kán rí. Ayé kọ̀kọ̀kọ́ ni o. Ẹlòmíì ìgbà tí wọ́n bá ń bá sọ̀rọ̀, nígbà tó bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ nǹkan tó ń dùn lọ́kàn tó bá máa fi sọ gbogbo ẹ̀ sílẹ̀ tán, tí wọ́n bá máa fi káńsẹ̀ rẹ̀ tó jẹun láàrin ìjọ kan sí méjì ara ẹ̀ ti yá. Wọ́n fún lóògùn o. Wọ́n sọ̀tọ̀ kan fún mi torí bàbá tó bí bàbá mi olóògùn ìbílẹ̀ ni. Táwọn èèyàn bá ti sick wọ́n máa ń wá sọ́dọ̀ ẹ̀, dókítà lòun náà. So èmi náà wá láti ilé àwọn doctors. Mo gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn èèyàn bá wá, bàbá orí ló ń fọ́ mi, ẹ̀dọ̀ ló ń rìn mí, igbá wo kọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn. Ká ní kó jókòó, á ní kó gbóúnjẹ wá, á gbóúnjẹ síwájú ẹ̀. Á ní tiẹ̀ jẹ díẹ̀. Á bẹ̀rẹ̀ sí máa bá sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀. Bó ṣe ń sọ̀rọ̀ ló ń jẹun. Gbà tó máa fi jẹun tán ní bàbá ẹ ṣé mo rí iná mo ń lọ kó gbogbo kankan. Oúnjẹ náà, àìríjẹ náà, ó tó kéèyàn sick. Praise the Lord. Àìríjẹ ó tó kéèyàn sick. Ṣùgbọ́n ètò jù bẹ́ẹ̀ ni wípé èrò ọkàn wa ó ṣe pàtàkì fún wa. Mo sọ lẹ́ẹ̀kan, if you are going to be happy, you have to be happy on purpose, because there will be people who will betray you. There will be delays. There will be all kinds of things
that will make you unhappy. Oríṣiríṣi ló máa yọjú. Ìgbà tó bá pinnu láti pé ọjọ́ ayọ̀ ọjọ́ ìnìgbà ẹ oríṣiríṣi máa bẹ̀rẹ̀ sí yọjú to discourage you. Ṣùgbọ́n tó bá ti pinnu lọ́kàn ẹ, wàá dúró síbi tó pinnu sí. Kẹ́ ẹ rántí arákùnrin tí mo sọ pé ó ń gba oògùn fún kánsà lọ́wọ́, ó dẹ̀ sì ń yọ̀, ó ń rìn káàkiri. Kẹ́ ẹ rántí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ máa yọ̀, ẹ máa yọ̀. Ó nídìí tí Bíbélì fi sọ bẹ́ẹ̀ yẹn. Ó nídìí tí Bíbélì fi sọ bẹ́ẹ̀ yẹn. Ó dẹ̀ tún sọ síwájú níbòmíì tá a sì tún máa kà nínú ìwé Fílípì orí 4. Irú àwọn nǹkan tó yẹ ká máa rò lọ́kàn, àwọn yẹn náà ṣe pàtàkì. Tẹ́ bá ka ẹsẹ̀ 8 nínú Fílípì orí 4 yẹn, àwọn nǹkan tó yẹ ká gbà láyè ká máa rò lọ́kàn wa, wọ́n ṣe pàtàkì. There are two things. There is your will and there is your feeling. Your will is more important than your feeling. But for many of us, we allow our feeling to override our will. When you allow your feeling to override your will, you will not be able to get much done. But your will is when you determine, this is what I'm going to do. But other things may show up. But if you are determined, you just go ahead. Mark of maturity is when you can be happy when things are not going your way. It clearly shows it. If you are putting off happiness till another time, there will always be some reasons not to be happy. Tó bá ní wẹ̀, ńgbà tí eléyìí bá da inú mi á dùn, ńgbà tí ẹ̀ bá máa fi fẹ́ da báyìí nǹkan mi àtó yọjú. Wàá máa rí ìdí kan tàbí ìdí kejì tí o ò fi ní yọ̀. Ọlọ́run á ṣe gbogbo wa ní aláyọ̀ o. Make a decision that you will be happy today. Pinnu lọ́kàn ẹ pé bó ti wù kó rí, ayọ̀ ní tèmi, ayọ̀ ní tọmọ Ọlọ́run, ayọ̀ ní tèmi lọ́jọ́ òní. Ayọ̀ dẹ̀ ní tèmi á máa jẹ́. Tí n bá sọ fún yín pé torí pé ẹ jẹ́ onígbàgbọ́ gbogbo nǹkan á máa da fún yín gbogbo gbà, mo parọ́ tàn yín jẹ ni. Faith is not guarantee that all will be well. Because life is full of challenges. But to see somebody faithful is somebody who can still stand even in the midst of challenges itself. And one of the reasons why we could stand is that we have God. God is there for us. Psalm 144, verse 15. He says, happy are the people whose God is the Lord. Praise the Lord. If you are serving the living God, you are a happy person because you choose God as your God. You choose the most powerful thing or being in the entire universe to depend on. Because you've chosen God, you have the confidence that He will make a way for you. You have the confidence that He will see you through. You have the confidence that He will be there for you. You have the confidence that no matter what happens, your God is on the throne. He does not change. He does not sleep. He does not slumber. Bíbélì ní kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn. So òun mọ̀ pé Ọlọ́run tó ń ṣọ́ ẹ kò dàbí àwọn ọlọ́dẹ táwọn gbà ń sìn tó yẹ pé kágo 10 tó lù lálẹ́ wọ́n ti ń harun.
Bíbélì yẹn ẹ̀yin tí ń pa ọmọ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn. Ẹ lọ ka Psalm 90 lẹ́ẹ̀kan sí kó tún fi fún yín ní ìgboyà ẹni tí ẹ̀ ń bá deal. Ó sọ fún yín pé ẹni tó bá ti fi ara pamọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run ó ti gba insurance yẹn, insurance tí ò kì í fail, insurance tí kò kí expire. Ẹni tó bá ti fi ara pamọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run ti kára rẹ̀ á dúró tì yín o, á wà pẹ̀lú yín o. Gbogbo agbára òkùnkùn kò lè dá yín dúró nígbà tí Ọlọ́run bá ti fọwọ́ tọ́ yín, tí Ọlọ́run bá ti wà pẹ̀lú yín. Báwo la ṣe lè yẹ Ọlọ́run sí pé Olúwa yẹ Ọlọ́run mi ni? Nípa níní ayọ̀ ni. We honor God by being happy. Because what you are saying is that you trust Him. Despite your circumstances, you trust Him. And when you do that, you make the enemy camp to be unsettled. How can this man or this woman be happy despite all I've done for him or her? Despite all the challenges I've thrown his way or her way, she's still smiling. How can this be? How can this happen? No way. You are causing panic in the enemy camp when you choose to be happy. So I say, be happy. And God will be with you. Philippians 4:8, I mentioned it. It tells us the kind of things that we should allow our mind to focus on. This is part of the things that will guarantee happiness for us. Ó sọ fún wa àwọn nǹkan tó yẹ ká máa ronú sí. Fílípì orí 4 ẹsẹ̀ 8. Tẹ́ bá kà á, ó ní àwọn nǹkan tó jẹ́ òtítọ́, whatsoever things are true, whatsoever things are honest, whatsoever things are just, whatsoever things are pure, whatsoever things are lovely, whatsoever things are of good report. Gbogbo àwọn nǹkan wọ̀nyí. Think on these things. Our thinking has a lot to do with our happiness. As long as you think about who hurt you, who has done one thing to the other to you, who has discouraged you, you will be discouraged. This morning, I want to encourage you to start thinking happy thoughts. God bless you in Jesus' name.